Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ òdùnbí, ṣàlàáfíà la bá gbogbo lé. Lọ́wọ́lọ́wọ́ yìí ó ti tún ṣẹlẹ̀. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation òun ló lè ṣe. Bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Gani Adams ti pariwo síta o. Gani Adams wọ́n ti pariwo wọ́n ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí ló ń ṣẹlẹ̀ nílùú. Ó ti pa pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣé o fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀? Ṣé o fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀? Tí o bá ti lè dá àwọn ẹlẹ́ṣọ́ ààbò, tí o bá ti lè dá wọn síta pé kí wọ́n máa mú àwọn agbésùnmọ̀mí yìí, pàápàá jùlọ ẹ̀ẹ̀kan máa pa wọ́n, ẹ̀ẹ̀kan máa ṣọ́ àwọn ènìyàn, pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ìlú ò ní rọgbọ o. Ìlú ò ní rọgbọ. Ta ló sọ eléyìí? Gani Adams ló jáde tán tó pe àkíyèsí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ti wá clear báyìí. Ṣebí ó ti pẹ́ táwa ti ń pariwo wípé ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa, ẹ̀pin ìlú yìí kálàáfíà lè jọba. Gani Adams tó ń jáde ń sìn, ó tiẹ̀ dá pé gbogbo wọn tiẹ̀ ń jáde, wọn ò sá pamọ́ mọ́. Ó ti wá dé góńgó, bí ọ̀rọ̀ Professor Banji Akintoye. Bàbá máa ní ó ti dé góńgó. Bẹ́ẹ̀ ni ó ti wá dé góńgó báyìí. Kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ bí ìlú ò ṣe rọgbọ. Ààrẹ Gani Adams ló sọ eléyìí nígbà tí olóyè Sunday Igboho jáde ńgbà yẹn tó ń pariwo tolóyè Sunday Igboho ń pariwo pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn o, pé bí ìlú ṣe rí, pé àwọn Fúlàní ṣe ń pa wá, ṣebí Gani Adams ńgbà yẹn dá sí, wọn ò dá sí, wọ́n ṣe bẹ́ẹ̀ pé kò kan àwọn. Ẹ̀ṣẹ̀ yìí náà ti wá rí sìn wípé gbogbo ariwo tí olóyè Sunday Igboho ń pa ńgbà yẹn kò ń ṣeré mọ́. Ẹ̀yin náà ti wá rí wípé ẹni tẹ́yin lọ sọ sẹ́yìn odi kò yẹ kó wà lẹ́yìn odi o. Nítorí pé gbogbo ariwo yìí ni olóyè Sunday Igboho pa pé àwọn Fúlàní wọ́n ń pa àwọn èèyàn wa, pé àwọn Fúlàní wọn ò jẹ́ ká rí mú mi, wọn ò jẹ́ ká lè sùn gbádùn. Ó ti wá ṣẹlẹ̀ báyìí. Lọ́wọ́ yìí, gẹ́gẹ́ bí Gani Adams ṣe sọ, Gani Adams sọ pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n jẹ́ kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò kí wọ́n kárí gbogbo ilẹ̀ Nàìjíríà o, nítorí wípé àwọn Fúlàní wọn ń ṣẹran rírọ̀. Gẹ́gẹ́ bó ti sọ, wọn ń ṣẹran rírọ̀, pé tí kò bá ti lè ṣe bẹ́ẹ̀, in fact, ibà Gani Adams jáde pé lórí bí wọ́n ṣe pa àwọn èèyàn ní ìpínlẹ̀ Benue lòun ṣe jáde yìí o, pé òun ò fẹ́ kí irú nǹkan báyìí kó tún ṣẹlẹ̀, kó má pé tá a bá ti lè tètè wá nǹkan kan ṣe sí, pé gbogbo ẹ ṣe ń lọ yìí, kó má lọ kárí ilé, pé kó má lọ kárí ilé o, pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tètè jáde tán, wọ́n wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Ẹ̀yin mélòó lẹ rántí ńgbà tí olóyè Sunday Igboho jáde tán tó ń pariwo, tí àwọn bíi ibà Gani Adams jáde ńgbà yẹn, táwọn náà tí wọ́n ṣe bíi pé gbogbo nǹkan tí olóyè Sunday Igboho sọ pé kò ní meaning. Ṣé ó ti wá dójú ẹ̀ báyìí? Gbogbo yín náà ti wá ń jáde, iṣẹ́ ti wá ń rí nǹkan tí ọmọ Adéyẹmọ ń pariwo, àfi kí Elédùmarè ṣọ́ wa. Gani Adams sends a strong message to President Bola Ahmed Tinubu. According to him, he says, and I quote, "If you don't decentralize security architecture, no amount of prayers would save Nigeria from insecurity." In fact, ó tún sọ pé kò sí àdúrà tẹ́ lè gbà tí bàbá Tinubu ò bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá, kó rán àwọn security, kò ń ṣe pé kí security lásán, kí àwọn security tó jẹ́ pé wọ́n mọṣẹ́ wọn níṣẹ́ ni o, kí wọ́n wọnú ìlú,
kán máa dáàbò bo àwọn ọmọ ìlú nítorí pé àwọn Fúlàní yìí the way tí wọ́n fi ń operate kò wá yé wa mọ́ àfi kí Ọlọ́run ṣọ́ wa. So Gani Adams lè jáde máa sọ̀rọ̀ nípa bí Fúlàní ṣe ń da ìlú láàmú ara kan tá à ń sọ nìyẹn àfi kí Elédùmarè gbà wá. Ààrẹ Gani Adams of Yoruba Land and the National Coordinator of Odua People's Congress OPC, Iba Gani Adams, has called on President Bola Tinubu to decentralize the country's security system to address challenges. Adams made the call in a statement issued by his special media assistant, Mr. Olawunmi Ojo, on Thursday in Lagos. He was reacting to the recent killings in Benue, Plateau, and then other parts of the country. He said the recent violent attack in Benue, which resulted in loss of many innocent lives, property, and the displacement of communities were condemnable. Recurring killings have now gotten to a stage that demand sustained and multifaceted responses from the federal government to restore peace, protect citizens, and promote reconciliation and development in the troubled areas. According to Gani Adams, he says, and I quote, "I have been at fore of the clamor for restructuring of Nigeria, and the part of the content of a restructuring is the decentralization of Nigeria's security architecture. If the federal government does not decentralize the security architecture of the country, no amount of prayers would save us from the unnecessary embarrassment of insecurity. The time for a decentralized security system that would allow for federal, state, and the local government police is now. This is the only way to stop such mindless killings going on in Benue and then other such places where lives are taken out mindlessly by non-state actors and then other marauders," Adams said. Alright, ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o ó ti wá ṣẹlẹ̀ báyìí. Gani Adams ti wá jáde báyìí, wọ́n ti wá gba ọ̀gá lọ́gàá, wọ́n ti wá mọ̀ pé ó ké o gbogbo nǹkan tí olóyè Sunday Igboho ń pariwo ń gbà yẹn kò ń ṣe ṣeré mọ́. Ṣe bẹ́yìn náà ti rí àwa ń pariwo pé ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa, ẹ̀yin ni pé irọ́ o pé wọ́n Nàìjíríà ooru máa ṣe pé ká ní sùúrù ó ti wá dójú ọba ìṣẹ́ wọ́n ti ń pa àwọn èèyàn lọ́tún wọ́n ń pa àwọn èèyàn lọ́sì ẹ̀rù tí wọ́n ń ba gbogbo wọn ẹ̀rù tí ń ba gbogbo yín báyìí tí wá ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan inside kẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ẹ pín ìlú yìí kí àlàáfíà kó lè jọba. Òun ni à ń pariwo, òun ni gbogbo ọmọ Yorùbá ń pariwo nítorí pé a ti rí nísìnyí ṣebí Gani Adams ń jáde pé kò sí àdúrà náà tá a lè gbà tó lè ṣẹ́gun kínní àfi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu make sure pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọn kárí ilé àwọn kárí ilé káre. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ ìdí táwa fi ń pariwo pé no going back a mọ̀ pé àwọn ará bíi ẹ̀fẹ́ inú ara wọn nìkan ni wọ́n wá láti ṣe ṣùgbọ́n Elédùmarè ló máa gbà wá. Gbogbo ọmọ Yorùbá ẹ má sùn ẹ má dá wọn lóhùn Yorùbá Nation òun nìkan ni ọ̀nà àbáyọ. Ẹ pín ìlú yìí in fact gbogbo èèyàn ló ń pariwo pé ẹ jẹ́ kí olóyè Sunday Igboho padà wálé. Bàbá Tinubu kí ló ṣẹlẹ̀ kí lọmọ ọlọ́mọ ṣe Gani Adams ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ jẹ́ kí olóyè Sunday Igboho náà wálé kán release Nnamdi Kanu gbogbo tẹ́kàn fẹ́nu ṣe yìí ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣọ́ṣẹ́ ń sọ fún wọn ní nǹkan tán máa ṣe ni máa wò ó ti yín. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá Nation òun ló lè ṣe bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ lórí eléyìí àwọn máa bẹ́ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.